I believe this is the leader. Hello, General. That's it. Is that the General, yeah? Yeah, General. That's the General. What is his name? Ìgbòho ṣàgbàrà dá ojú tẹlẹ́gàn o bẹ́ẹ̀ nìkan bá ṣàtìkọ̀kọ̀ ìyá ní ọjẹ́ o Ìgbòho ṣáàdì jẹ́rẹ́ra òòṣà lọ́dọ̀ àbòrìtì kó o bẹ́ẹ̀ bá ṣàtìkọ̀kọ̀ ìyá lẹ́jẹ́ o. Ṣé ẹ tí ì gbọ́ ọmọ Yorùbá bẹ́ẹ̀ bá tí ì gbọ́ ẹ wá gbọ́ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ẹ gbọ́ bàbá yìí ó ti di general òòṣà. The general Sean Wale Sean sir. General I remain loyal sir. Big boss. What sir? Ọmọ Yorùbá ẹ rí i pé mò ń bẹ́rí mẹ́sàn-án mẹ́wàá olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ti di general ó ti gboyè general láwùjọ àgbáyé. Àwọn United Nations àwọn àjọ àgbáyé ní general òòṣà kéèyàn bá sì di general pátápátá nínú ológun kí ló jẹ́ ọ̀gá ológun general in chief of army ìgbó èbó ta ló fẹ́ yá nílé èbó màá san fún yín ẹ̀yà mi lẹ́yìn ìbò ẹ dákun ẹ̀yin tẹ́ ń gbọ́ mi tẹ́ ń gbọ́ mi nínú ilé ṣe bí ohun téèyàn bá mọ̀ ọ́ ṣe ẹ jẹ́ kó ṣe dáadáa ohun tá a bá ti pè èèyàn sí ẹ jẹ́ ó pè é ẹ jẹ́ ó ṣe ẹ̀já bá ń bẹ̀. Adéyẹmọ Ìgbòho ṣá ó gbàràdá ojú tì yín kọ̀ọ̀lá léyìí kàkàrí agbèrè ní ayé kíkan ẹ̀yin tẹ́ ẹ gbèrò àwọn òyìnbó fún olóyè Sunday Ìgbòho wọn ló ti gboyè general ọ̀tàn yín àbí ọ̀tàn yín fídíò ẹ̀ ń bẹ̀ ń bí ẹ máa fi hàn yín ẹ bá mi pín ètò yìí bẹ́ẹ̀ ṣe ń wọlé pé bàbá ti di general di general di general di general Àdìsá di general fún gbogbo àgbáyé ó di general ó di general general fún Bọ́lá Tinubu ó di general ó di general f'Ọbásanjọ́ ó di general Àtíkù ó di general fún wọn gbogbo àwọn nígbà Sunday Adéyẹmọ tó di general tán òun làwọn àgbààgbà bá yarí wọn ní tó nígbà tó ti wá di general yìí a ṣe ń pè lówe ni ó ti wá lárónú wọn bá lóun làwọn tẹ̀lé o ẹ bá ń pàtẹ́wọ́ wọn lọ ìyẹn that is to say àwọn àgbààgbà Yorùbá ti sọ̀rọ̀ àwọn tó nínú rò ní o àwọn tó mọnú rò nínú wọn ti endorse ẹ pé Sunday Ìgbòho di general Sunday Adéyẹmọ Ìgbòho ṣá wípé tó òun náà làwọn náà tẹ̀lé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà tí ó kó ìran Yorùbá délẹ̀ lérí pẹ̀lú bàbá wa Professor Banji Akíntóyè òun Professor Banji Akíntóyè ni bàbá general ẹ gbọ́ Professor Banji Akíntóyè òun ni bàbá general láwùjọ àgbáyé ẹ gbọ́ kí ló lórí ológun pátápátá ńlẹ̀ yìí náwó sí tọ́wọ́ òtó àṣẹwó ọlọ́pàá tẹnu òtó lẹ̀ kéèyàn ò tó wá jẹ general káàkiri gbogbo àgbáyé láti ilẹ̀ Yorùbá láàrin ìran ọmọ kóòtù òjíire kí la tún fẹ́ ẹ pàtẹ́wọ́ fọ́lọ́ Àdìsá òní tí ọ̀ọ́nì jábọ́ ìrọ́lá ọ̀dọ́ ni wọ́n pa àwòmọ́jú báyìí ládìrẹ́ wà gbàdo onúùgò ọba òkè ló yàn án òní yàn kó ẹ wò ọmọ Yorùbá ìfọ̀kànbalẹ̀ ní kẹ́ ẹ láfọkàn ọyá ẹ jẹ́ kọ́kọ́ gbé yín dọ́dọ̀ Aládìsá náà ẹ kọ́kọ́ wo general rárá ẹ má ti jà wo general ẹ kọ́kọ́ gbọ́ nǹkan tí àwọn bàbá yìí sọ àbí bó lẹ́rìí rò pé a lè ṣe ọyá ẹ jẹ́ àkọ́kọ́ gbé yín lọ sọ́dọ̀ general náà kẹ́ ẹ gbọ́ bí àwọn òyìnbó bí wọ́n ìgbà tí wọ́n fún un ní adé general nígbà tí wọ́n wá fún un ládé general yìí tán náà làwọn àgbààgbà wa tún wá sọ̀rọ̀ wípé tó ọmọ Adéyẹmọ náà làwọn yàn ẹ pé
ìyẹn ni that is to say wípé òun gangan ni ó kọ́ àwọ̀ adélẹ̀ ìlérí níbi tí à ń lọ pé ẹni òbí ìbá sọ pé òun ń ṣe Yorùbá nation àwọn òbí yẹn o àmọ́ Pọ́ọ̀lù àwámọ̀ Pétérù àwámọ̀ ta lẹ́yìn o ìyẹn ni pé Ìgbòho àwámọ̀ Bánjí àwámọ̀ ta ni wọ́n bò ni wọ́n ti wá kí ló kọ aṣọ wọn nílé Aláró ìyẹn ohun tí mò ń sọ kò tí ì yé gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi tí ọba tí ì yé yín ohun tí mò ń sọ ni pé ọyá òun rèé ẹ wo ibi tí àwọn òyìnbó tí wọ́n ti fún bàbá wa ní oyè general pé tó pẹ̀lú eléyìí o general rèé bẹ́ẹ̀ bá ti wá wò tán ẹ wá wo àpéjọpọ̀ àwọn àgbààgbà níbi tí wọ́n ti wá endorse ẹ̀ pé tó bá rí bẹ́ẹ̀ ìwọ gangan lọ̀rọ̀ yìí tọ́ sí ìwọ gangan náà ló yẹ àbórí òun rèé pàǹfòun sí nínú ilé general. So what's the letter entails today? What are you here for today? We are here to come and talk to... Yeah. Yeah, no. We are here to come and... I just got a question. Yeah, I've got a question. Go ahead. Yeah, what is it? What are you here for today? We're here under the self-determination right. Yeah. You know, and the reason why we're being asked to do this under our leader is because the Yorubas are people that have been around for thousands of years. Yeah. Self-determination that we're asking for is so that we can exit Nigeria peacefully. So we're having a march today. So you're part of Nigeria? Yeah, we're part of Nigeria. The Yoruba that have been around with Nigeria for 13,000 years. Yeah. They want everybody to go back. Steve, this is the leader. Hello, General. That's it. Is that the General, yeah? General. What's his name? tó ṣe ti rí àbẹ́ rí ọ̀yá ẹ jẹ́ wá gbé yín dé ọ̀dọ̀ àwọn bàbá tí wọ́n wá sọ̀rọ̀ yìí pé tó kò sí méní kò sí méjì wọn o olóyè Sunday náà òun gangan ni kó mú wa délẹ̀ lérí ẹ sátiri lọ́dọ̀ àwọn òyìnbó tí wọ́n ti ń sọ pé General Osha ìwọ ni bẹ́ẹ̀ ni olóyè Kóìkí àwọn náà wà lẹ́gbẹ̀ẹ́ bàbá wa Ológunlolúwa Prophet Ológunlolúwa àwọn náà ń bẹ pẹ̀lú gbogbo àwọn sọmọgbè tí wọ́n wà ń bẹ tó ju gbogbo wọn ló ṣe ni mo ṣe ń sọ pé ohun tó o bá mọ̀ ọ́ ṣe òun ni kó o ṣe kó o sì ṣe é débi tó dáa ẹ̀rọ mọ̀ wa bí ẹ̀rọ mọ̀ tiwa bí ẹ̀yin tẹ́ ẹ̀ ṣọmọ yín jákujàku ẹ̀rọ mọ̀ tiwa bí ẹ̀rọ mọ̀ wa bí ẹ̀rá aládékún ẹ̀rá dìsá wa bí ẹ̀yin tẹ́ ẹ̀ ṣọmọ yín rédèrèdè ẹ̀rọ mọ̀ tiwa bí àdúró tí ní ogun bá le ọyá ẹ gbọ́ nǹkan tí àwọn bàbá yìí sọ bá a ṣe ń tẹ̀síwájú ẹ gbọ́ o mo fẹ́ sáré gbé yín débẹ̀ ẹ gbọ́ nǹkan tí bàbá yìí sọ. ó tún láti pin lọ́kàn ẹ̀ ẹnìkan ò lè yí padà àwọn ọba tó lọ síbẹ̀ wọ́n lọ ṣe ara wọn ni wọn ò ṣiṣẹ́ tí iṣẹ́ tí Yorùbá nation kí ló ń jẹ́ another 50 years slavery. ṣé ẹ̀ ń gbọ́. kò sí kan tó jọ bẹ́ẹ̀ Olúwa ti pinnu Yorùbá nation mo ti pinnu ẹ̀ pé dandan ni kó bọ́ sóde tí bá bọ́ sí ẹni tó lu àpè tó ń jẹ́ aṣáájú ẹni pé Ọlọ́run ló yàn án tọ́lọ́ ò bá yàn án nínú Christendom téèyàn ò bá ṣe lè bọ́mí wọn ò ní fún sàtífíkẹ́tì o kò sàtífíkẹ́tì tẹ̀mí gan-an ló ń fún yàn ẹ̀mí mọ́ ló ń fún yàn àwọn tí wọn ò ṣe lè bọ́mí fún sọ́pẹ́ mọ́ ló fọ́ tọ̀ wọn tapọ̀ ní wòlíì tapọ̀ ní ṣẹ̀ṣẹ̀ Ọlọ́run ẹ̀mọ́ ló fọwọ́ tọ́ àwọn tí wọ́n dúró lórí Yorùbá nation torí ìyà ti jẹ Yorùbá jù ìyà ti jẹ Yorùbá gidi. gbogbo nǹkan tí Yorùbá ní àwọn Yorùbá tó ní wọn ò lè fọwọ́ kàn àwọn tó ń fún wa àwọn tó wá mú wa lẹ́rú àná ń control ẹ̀ àná ṣe kí ni Olúwa bínú ni nípa àsìkò tó láti lọ ó dàbí ọkùnrin tó fẹ́yàwó ni tíyàwó ẹ̀ lòun ò ṣe mọ́ tó já ìwé fún ìwé tó já fún yẹn lòun ò fẹ́ mọ́ ni ọkọ ayọ̀ǹdẹ̀
Nàìjíríà ó fẹ́ ìyàwó tó pọ̀. Nàìjíríà fẹ́ ìyàwó pọ̀. Ìyàwó tó fẹ́ kì í ṣe mẹ́ta. Inú ẹ̀ ni Yorùbá nation wà. Yorùbá nation lóhun ò ṣe ọkọ àti ìyàwó mọ́. Òun ò fẹ́ Nàìjíríà mọ́. Olúwadé lọ́wọ́ sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Olúwa mọ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ kí gbogbo Yorùbá fi ọkàn balẹ̀. Gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ ṣe ti àgbà yìí. Olúwa ní òun ti lọ́wọ́ sí kò lè sí wàhálà. Kí wọ́n lọ mọ́kàn balẹ̀. Ẹ má bẹ̀rù. Ẹ má bẹ̀rù kó má fòyà. Kò sóhun tó le tí kì í rọ̀. Olúwa àti tó ń ṣáájú wa, pòfẹ́sọ̀ tó ń ṣáájú, àti Ìgbòho tó ń ṣáájú, àti Ìgbòho tó ń ṣáájú. Olúwa ló ṣe kí ni? Olúwa ló yàn wọ́n síbẹ̀. Ìyà tó ń jẹ Nàìjíríà sí àìgbọràn Nàìjíríà ni. Nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì tó fẹ́ kó ní Íjíbítì, tí Fẹ́rò dípò wọn ní lọ, tó rán Mósè níṣẹ́. Ẹ máa bá wa pè. Ó lọ láàmúyẹ gbà pé ẹ jẹ́ káwọn èmi lọ fún ìlọ sí. Fẹ́rò iṣẹ́ ìyálé lóhùn ò gbà. Níbẹ̀ ni ẹ̀fọ́ ti bọ́lé ayé ẹ̀fún. Olúwa rán ẹ̀fọ́ sí wọn. Ó rán àìsàn sí wọn. Ó rán ọ̀pọ̀lọ́. Ó rán nǹkan burúkú sí àjẹkálẹ̀ àrùn. Nígbà táwọn ọmọ Ísírẹ́lì wọ́n jẹ́ jáde ní ogun ẹ̀ṣẹ̀ ìṣẹ̀lẹ̀ wọn. Ogun ẹ̀ṣẹ̀ ìṣẹ̀ ní ìlú Íjíbítì. Olúwa mọ̀ sí nǹkan tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ kó jẹ́ kí Yorùbá nation máa lọ́nlọ́ ẹ̀ kálàfẹ́ lè bá Nàìjíríà. Ó tó máa yẹ kí Yorùbá nation lọ kò tí ì sálàáfíà o. Ẹ gbọ́. Ẹ tó jẹ́ olórí wa ó ṣàfi ọgbọ́n Ọlọ́run kó fi tò ó. Kò sẹ́ni tó fẹ́ fi ìyàwó ẹ̀ lẹ̀ tàbí fẹ́ fi ọkọ ẹ̀ sílẹ̀. Mo tó bá yí dójú ẹ̀ ló kà kó aṣèkínní. Yọ̀ fúnra wọn lẹ̀. Ìgbéyàwó tó bá ti ní wàhálà nú. Béèyàn bá kọra ẹ̀ lẹ̀ kò léèwọ̀. Bẹ́ẹ̀ni. Ìgbà tí wọ́n tó dúró wọn pa. Nǹkan tí Yorùbá nation wá ṣe tí Olúwa nífẹ̀ẹ́ sí ni pé wọ́n ṣe ń pariwo Yorùbá nation wọn ò tàjẹ̀ sílẹ̀. Wọ́n ṣe rálì káàkiri wọn ò pẹ́ nìkan. Nínú Olúwa ṣe ń dùn sí wọn pé wọn ò fẹ̀mí ẹ̀jẹ̀ fi gbara wọn sílẹ̀. Bó ṣe ń lọ gẹ́gẹ́ yìí kò sẹ́nìkan ní Yorùbá tí mo gbọ́ pé ó ti pa ẹnìkan tàbí ó pa ìgbà ó pa ọlọ́pàá pa sójà. Ó sì kọ́ jọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Kí àwọn tí wọ́n wà nípò ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ yìí. Tó yẹ pé àwọn tí wọ́n ń gbọ́ nípa ọ̀rọ̀ yìí kí wọ́n lọ béèrè lọ́wọ́ Ọlọ́run kò sẹ́ni tí Ọlọ́run ò fẹ́ràn. Ó yàtọ̀ sí ọ̀rọ̀ ìbọn àtàdá àtàké àtàǹgbìyàn sẹ́wọ̀n. Tó ló bá fẹ́ ṣe ká ṣe láṣẹ pé ni lọ́ máa wọnú wọn lọ wọ́n á lè fi Yorùbá sílẹ̀. Yorùbá nation ó ti dúró. Tí wọ́n bá gbọ́ wọ́n declare Yorùbá nation lónìí ẹ rí àwọn ìlú tó máa congratulate Yorùbá nation. Bẹ́ẹ̀ni. Tó máa congratulate pé ẹ kú oríire. Èèyàn lè wà inú bàbá ọmọ tó bá gbọ́ràn bàbá ẹ̀ máa ń bá wí. Ṣé ẹ gbọ́? Kí àwọn tó wà ní gbogbo ní Nàìjíríà wọ́n fi orí òfin lọ ṣáájú wọ́n fi kẹ́yìn torí kò sẹ́ni tó wáyé tí ò ní kú. Tó bá dẹ̀ ti kú ẹ̀ṣẹ̀ ètò dá wọn àbẹ̀ wò. Wọ́n ti tọ́ ni wípé wọn ò pànìyàn. Èmi ò rí kàánú pépà mo ń dẹ̀ rí inú ẹ̀ kán pààyàn. Mi ò gbọ́ bẹ́ẹ̀ kán pààyàn. Ìyẹn tó lọ fi nífẹ̀ẹ́ sí wọn nìyẹn ká tó fẹ́ nífẹ̀ẹ́ sí wọn nìyẹn. Wọ́n kú wọ́n fìyà jẹ wọ́n ṣe gbá wọ́n ṣàwo. Wọ́n balẹ̀ Sunday Igboho jẹ́. Wọ́n balẹ̀ ẹ̀ jẹ́. Ẹ̀ẹ́dẹ̀ rí pa. Ẹ̀ta balẹ̀ títà bàbá à ń padà lẹ́yìn ẹ̀. Kì í ṣe pé Sunday Igboho ó ń ṣe fúnra rẹ̀ kì í ṣe pé kó fẹ́ lówó lọ́wọ́. Bí Jésù fẹ̀mí ayé rẹ̀ lélẹ̀ tó fi gba àwa tá a jẹ́ onígbàgbọ́ àgbáyé là wọ́n lé ẹ̀mí òun rí mú. Ó ní ẹni tó lọ́hún ṣe tiẹ̀ táyé lè kọjú ìjà sí kò sí. Wọ́n já wọnú àpọ̀n tí ó yọ kọ́mílá kaná kó jẹ́ kí ìyàwó wọn Yorùbá kó máa lọ. Yorùbá
Yorùbá lòun ò fẹ́ ọkọ mọ́ òun fẹ́ lọ dá dúró. òun fẹ́ ṣe lé moṣú jẹ́ kó lè ṣe moṣú ẹ̀. Nǹkan tó ń ba Nàìjíríà tínú bí Nàìjíríà fún ni pé kò fẹ́ fi ìyàwó ẹ̀ sílẹ̀. kò fẹ́ fi ìyàwó ẹ̀ lẹ̀. kò fẹ́ fi ìyàwó ẹ̀ sílẹ̀. nígbà tí o sì tọ́jú ìyàwó. nǹkan tó fi ìyàwó ẹ̀ lẹ̀ ni pé ó rí pé àwọn nǹkan tó dá wà ní ọ̀dọ̀ ìyàwó òun àlùmọ́ọ́nì tó dá wà lọ́wọ́ ẹ̀ tó bá filẹ̀ bóyá ìyá lè jẹ òun. ọmọ pọ̀ lára ẹ̀. ọmọ pọ̀. Olúwadé sọ báyìí wípé òun lòun nílé àti ẹ̀kún rẹ̀ ayé àtàn tó tẹ̀lé sínú rẹ̀. tó ọmọ Yorùbá tí n bá ní ká máa bá a lọ báyìí ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ ọ̀rọ̀ pọ̀ lẹ́nu bàbá yìí àmọ́ ẹja ṣe ní ṣókí nínú èyí táwa náà ti gbọ́ àti gbọ́ nǹkan táwọn àgbàlagbà yìí sọ wípé ọkùnrin tó bá níyàwó púpọ̀ tí kan bá lóun ń lọ jẹ́ ọmọ àlọ́ o pàápàá tó lóun ń lọ pẹ̀lú àlàáfíà tí ò fi làásìgbò bọ́ má dúró dìgbà làásìgbò ẹ ti gbọ́ àbẹ́ gbọ́ odidi general major general àbí grand general tó ṣàga jùlọ nínú àwọn general òun ló lóye Sunday Adéyẹmọ báyìí èyí ló mú káwọn bàbá yìí náà fi wá sọ pé tó nígbà ọ̀rọ̀ ti dé báyìí èèyàn jù ẹ lọ ní díẹ̀ ni nínú díẹ̀ tó fi jù ẹ lọ tó o lè dá a padà wọ́n lágbájá jù ẹ lọ ọlọ́dún mélòó wọ́n lọ́jọ́ kan ṣo ọjọ́ kan ṣo yẹn ò lè bá láyé bẹ́ẹ̀ ni ẹ̀tìráyé báyìí ọmọ Yorùbá ẹ wò ẹ bá wa láìkè tó wa ẹ ṣíà o ẹ bá wa kọ́mẹ̀ntì bẹ́ẹ̀ ṣe ń wọlé lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ wò orílẹ̀-èdè Yorùbá dandan ni no going back ẹ ṣé àdúpẹ́ àtúnpàdé thank you ó dàbọ̀.